الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين هو سيدنا محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن سلك مسلكهم بإحسان إلى يوم الدين. Akí Ọlọ́run ọba àná, ọba òní, ọba gbogbo ìgbà, ọba tó ti ń bẹ kí gbogbo nǹkan tó máa bẹ, ọba tí ó máa ṣẹ́kù nígbà tí gbogbo nǹkan ò ní sí mọ́, ọba náà la kí. Ọba tó já sí wípé ọba àṣẹ yóò wù ú nígbà tó wù ú lásìkò tó wù ú, ọba tó tóbi ju gbogbo tó fi tóbi lọ, ọba àwọn ọba, ọba tí ń fi ọba jẹ ọba, ọba tí ń yẹ ọba, ọba tí ń pa ọba, ọba tí ń yọ ọba kúrò lórí ọba, ọba tí ń fi ọmọṣẹ́ jọ̀gá, ọba tí ń fi ọ̀gá tí ń sọ ọ̀gá dọmọṣẹ́ òrọ̀lọ́hùn. Gbogbo lè ta wí yìí àfi kí Ọlọ́run. Àwa tọrọ àlékún ìkẹ́ àtàlékún ìgẹ̀ fún ọ̀gá wa aṣíwájú wa tí ń ṣe Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì tó já sí wípé hudan wa rahmatan lil alamin. Ìmọ̀nà àti ìkẹ́ ló jẹ́ fún gbogbo ayé. Àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ Ọlọ́run bá wa ṣe fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ náà kó má mọ lórí Ànábì nìkan, kó má bá gbogbo àwọn aráalé ẹ̀, àwọn sàhábà, àwọn khulafa'u rashidun, àwọn tábìín àtàwọn àfẹ́sìn tí wọ́n jẹ́ ẹni rere tí wọ́n ti bọ́ sálì kìámà. Àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ Ọlọ́run bá wa ṣe fún wọn. Àwa kí gbogbo àwọn àfáà wa, atọrọ ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara fáwọn àfáà wa tí wọ́n jẹ́ àfáà ẹ̀sìn, tí wọ́n jẹ́ àfáà súnà olódodo, tí wọ́n gbé t'Ọlọ́run àti t'Ànábì dání, láwọn àfáà tí wọ́n jẹ́ mujahidu dín, tí wọ́n jẹ́ olùgbìyànjú sínú ẹ̀sìn, tí wọ́n polówó ẹbọ tó jásí pé tàwíìdì ni wọ́n fọ́n káàkiri ayé. Irú àwọn àfáà bẹ́ẹ̀ látòrí àfáà wa Saidi Shittu tó fi kárí gbogbo àwọn àfáà súnà káàkiri ayé, àtẹnitáàmọ̀ àtẹnitá ń gbọ́rọ̀ wọn tó ń ṣe wá láǹfààní, ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara Ọlọ́run bá wa ṣe fún wọn. Àwa kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nú ẹ̀sìn, lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbàlagbà, àti gbogbo ojú tí ó máa wò wá káàkiri ayé pẹ̀lú gbólóhùn tó fi lọ́lá jù pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Orí àjẹjẹ tọ́ Ọlọ́run, àláfíà Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run kó máa bóníkálùkù wa gbé. Àwa bí Ọlọ́run fẹ́mi àti yín, Ọlọ́run má jẹ́ àròfo, Ọlọ́run má jẹ́ àṣòfò, Ọlọ́run má jẹ́ agúnlẹ̀ sébùté òfo. Àtèmi àti yín àtúbọ̀tán wa Ọlọ́run jí ó dáa. Má torí ayé wa bọ̀run wa jẹ́, má torí ọ̀run wa bayé wa jẹ́, àtayé àtọ̀run méjèèjì ni kó dára fẹ́mi àti yín. Allahumma àmín. Gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nú ẹ̀sìn, lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbàlagbà, lónílé lálejò, àti gbogbo ojú tó wà káàkiri ayé. Ohun tá a tún mú wá bá yín lónìí òun ni pé àkọ́kọ́, ẹni tó bá jẹ́ alábòsí tó jẹ́ òṣìkà, Ọlọ́run ò kí ń bowó ẹni bẹ́ẹ̀ láṣìírí. Ẹni tó bá jẹ́ alábòsí tó já sí wípé ń ṣe ojú rẹ̀ ní gbangba, ó ń wọ́ ojú rẹ̀ àwọn èèyàn ní gbangba,
ó ń báyàn jẹ́ ní gbangba ó wá ń wọ́ ojú èèyàn ní kọ̀rọ̀ irú Fìràún la'natullah irú Fìràún náà tabari lásìkò Fìràún náà tí Fìràún náà bá dé wájú àwọn èèyàn ẹ̀ níwájú àwọn arú ẹ̀ a máa sọ fún wọn pé anna rabbukumul aala a máa sọ fún wọn pé èmi ni Ọlọ́run ọba yín tó ga jù ìyẹn Fìràún náà máa sọ fún àwọn èèyàn ẹ̀ àwọn ẹrú ẹ̀ a máa ní èmi Ọlọ́run ọba yín tó ga jù èmi lọ́lọ́run yín èmi lẹ gbọ́dọ̀ bẹ̀rù ìyẹn Fìràún náà o tí Fìràún náà bá wá dé kọ̀rọ̀ tó wá dòru tó bá kùn pẹ̀lú Ọlọ́run yóò wá máa fara gbólẹ̀ fọlọ́n yóò máa fara gbólẹ̀ fọlọ́n yóò máa fara gbólẹ̀ pọ́lọ́n mi ò ṣe Ọlọ́run o mi ò jẹ́ kankan o. Fìràún náà sì rèé yìí nínú tó tún mú tọ́lọ́run tún fi ṣàánú ẹ̀ òun ni pé tó bá fẹ́ fún ìyá rẹ̀ lóúnjẹ yóò kúnlẹ̀ báyìí ọwọ́ ni ó gbóúnjẹ sí tíyà rẹ̀ ó máa jẹun lọ́wọ́ rẹ̀ nínú tọ́lọ́run wò wọ́n lára tí yóò fi tètè parẹ́ nìyẹn. ẹ wá wo ìwà Fìràún náà yìí ìwà Fìràún náà tó ń wù tó já sí pé tó bá déwájú àwọn èèyàn a máa sọ fún wọn pé anna rabbukumul aala èmi lọ́lọ́run ọba yín tó ga jù èmi lọ́lọ́run yín èmi ní kẹ́ bẹ̀rù èmi ní kinní kan èmi ní gbá èmi ní àwo ohun tí ò jẹ́ ni ó máa pera rẹ̀ ìyẹn Fìràún náà tó bá wá ku ohun pẹ̀lú Ọlọ́run nìkan yóò máa fara gbolẹ̀ fọlọ́run pé Ọlọ́run mi ò jẹ́ kankan o mi ò jẹ́ nothing Ọlọ́run foríjì mi o Ọlọ́run foríjì mi o. irú àwọn èèyàn tó bá ń ṣe bẹ́ẹ̀ ẹni bú ni wọ́n ẹni òfò ẹni àdánù ẹni à ń jírí ẹni à ń jíkò ẹni à ń lẹ̀ lóko pa òun ni irú àwọn èèyàn tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn. tíyàn bá fẹ́ bẹ̀rù Ọlọ́run síran wàlàníyà wàá bẹ̀rù Ọlọ́run ní kọ̀kọ̀ wàá bẹ̀rù ẹ̀ ní gbangba ni tó bá dé gbangba ó bẹ̀rù Ọlọ́run ìsọ̀rọ̀sí rẹ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ìhùwàsí rẹ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ìdájọ́ rẹ pẹ̀lú ìdájọ́ bẹ̀rù Ọlọ́run ló fi dájọ́ ọ̀rọ̀ tó sọ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ìwà tó wù sáwọn èèyàn pẹ̀lú bẹ̀rù Ọlọ́run àwọn tó fẹ́ gbọ́ ẹ tó pé tiẹ̀ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ló fi bá wọn sọ̀rọ̀ tó bá tún wá dé kọ̀rọ̀ náà ó tún bẹ̀rù Ọlọ́run kò ń ṣe pé kó wá bẹ̀rù Ọlọ́run kó bẹ̀rù Ọlọ́run ní kọ̀rọ̀ kó má bẹ̀rù ẹ̀ ní gbangba kó wá máa pe ẹ ní nǹkan ní gbangba pé mi mo jẹ́ báyìí èmi ní kíní èmi ní gbá èmi làwọ̀ kó wá dé kọ̀rọ̀ kó wá máa fara gbolẹ̀ fọlọ́run pé Ọlọ́run dáríjì mi o mi ò jẹ́ kankan o Ọlọ́run ṣàánú mi o mi ò jẹ́ kankan o ìwà ẹni bú nìyẹn nínú ìwà tí Fìràún náà ní òun ni ìwà yẹn nínú àwọn nǹkan tó já sí pé Fìràún náà nínú àwọn ìwà burúkú tí Fìràún náà ń wù tọ́lọ́run fi parẹ́ òun nìyẹn Ọlọ́run sì rèé yìí inna Allaha la yahdi qawma zalimin Ọlọ́run ò ní fi ọ̀nà mú alábòsí láéláyé no Ọlọ́run ò ní fi ọ̀nà mú alábòsí o gbogbo tó bá jẹ́ alábòsí Ọlọ́run ò ní fi ọ̀nà mọ́ wọn o wọ́n á máa ṣiṣẹ́ ni kò sí gbogbo ọ̀nà tó bá fẹ́ gbégbà láyé wọ́n á máa ṣiṣẹ́ ni. tẹ́ bá rí tọ́píìkì mi mo ní àṣírí oníkùránì ti tú ẹ wá gbọ́ bó ṣe ń bẹ àfa Saheed Shittu àti ọ̀rọ̀ tó sọ nípa àwọn àfa wọn fún àfa Saheed Shittu ẹ̀yin yá wa àtẹ̀yìn bàbá wa nú ẹ̀sìn
lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà gbogbo ilẹ̀ mọ ọmọ tó ń pè ní Lukman oníkùránì ajá alágbára omi tó jẹ́ ajá alágbára omi tó jẹ́ ajá bàbá ẹ̀ tó dífẹ́ǹdì bàbá ẹ̀ gbogbo àwọn ìwà abú tí bàbá ẹ̀ Abdulrasheed ń wù Abdulrasheed alágbára omi àwọn ọ̀rọ̀ òfò àwọn ọ̀rọ̀ àdánù àwọn ọ̀rọ̀ ẹni bú tí bàbá ẹ̀ ń sọ òun ni máa ń dífẹ́ǹdì ẹ̀ ẹnìkan sọ̀rọ̀ kan jò ní wàláì ọ̀rọ̀ tẹ́ni ẹ sọ mo sì rí pé bàbá ń lòdodo ni bàbá ń lòdodo ọ̀rọ̀ lẹ́ni ẹ sọ wàláì làzim ẹni ṣe wọ́n pé àwọn èèyàn lillahil kamal Ọlọ́run nìkan ló pé lillahil kamal Ọlọ́run nìkan ló pé o bàbá Sheikh Adam Al-Ilory rahimahullah gbogbo àwọn mistake tí Sheikh Adam ṣe láyé nínú ẹ̀sìn ẹni tó sọ̀rọ̀ yẹn àwọn bàbá wa Sheikh Abdul Baki nílùú Wo àwọn bàbá wa yẹn ni wọ́n sọ̀rọ̀ yẹn bàbá yẹn ní àwọn ọ̀rọ̀ tí Sheikh Adam tí wọ́n ṣe mistake nínú ẹ̀sìn lé lórí táwọn ń bá wọn jà sí fún òun ni àfáà Habibu ń gbé síta táwọn fi ń treat as ẹ̀sìn as ọ̀rọ̀ ẹ̀sìn gbàgbọ́ yẹ àwọn mistake tí Sheikh Adam ṣe nínú ẹ̀sìn tí wọ́n ń bá wọn jà lé lórí pé nǹkan tó kọ yìí nínú tírà yìí kò bójú mu kì í ṣe nǹkan tí èèyàn gbọ́dọ̀ sọ fọmọ aráyé inú Ọlọ́run lọ́wọ́ sí irú eléyìí ohun tó láwọn sọ fáwọn ìyàwó ànábì rèé wípé ẹ̀yin ànábì ẹ̀ sọ fáwọn ìyàwó yín kọ́ máa bá gbogbo ara wọn tẹ́yìn wọ́n ń kọ́ síbẹ̀ pé la hijabu fi Islam kò sí hijabu nínú Islam àwọn mistake tí Sheikh Adam ṣe nínú àwọn tírà wọn òun ni àfáà Habibu ń gbé jáde lọ́wọ́ ń treat as ẹ̀sìn lọ́n treat pé yes ẹ̀sìn ni nínú ẹ̀sìn ló wà. gbogbo nǹkan tí àfáà Habibu dẹ̀ ń ṣe yẹn wọ́n fi ń tú àṣírí Sheikh Adam síta ni torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò mọ àwọn mistake Sheikh Adam ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò mọ àwọn mistake Sheikh Adam pé Sheikh Adam ṣe mistake níbi báyìí Sheikh Adam ṣe mistake níbi báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ àwọn mistake yẹn túnú àṣírí làfáà Habibu jẹ́ fún Sheikh Adam túnú àṣírí ló jẹ́ fún wọn abẹ́gbọ́ túnú àṣírí àfáà Habibu ń tú àṣírí Sheikh Adam ní ibi tí Sheikh Adam kù sí ni wọ́n tú síta fáwọn èèyàn ẹ̀yin èèyàn mò ń já yín ní o gbogbo àwọn mistake tẹ́ ń rí táfáà Habibu ń treat gẹ́gẹ́ bí ẹ̀sìn àwọn mistake tí Sheikh Adam kọ sínú tírà tí wọ́n ṣe mistake táwọn àfáà bá wọn jà lé lórí àwọn bàbá wa gúrúmí àbí mo gbàgbé orúkọ ṣéwù yẹn ní Kano nílẹ̀ Haúsá ṣéwù gúrúmí bàbá yẹn àfàgbà làwọn náà ní West Africa ní Africa àfàgbà ni wọn nílẹ̀ Haúsá gúrúmí àbí kíní kan ṣá ní gbàgbé orúkọ àfà yẹn àfàgbà ni wọn àwọn náà bá Sheikh Adam jà títí lórí àwọn mistake yẹn àbáwá Sheikh Abdul Baki nílùú Wo àwọn náà correct Sheikh Adam àwọn mistake yẹn làfáà Habibu wá ń tú làwọn wá ń gbé síta gẹ́gẹ́ bí làwọn fi wá ń treat ẹ̀sìn lòun fi ń ṣe fatiwa làfáà Habibu fi ń ṣe fatiwa ẹ̀sìn ẹ mọ̀ pé ó ń tú àṣírí àwọn bàbá ẹ̀ síta ó ń tú àṣírí túnú àṣírí ọmọ wọn làfáà Habibu jẹun Sheikh Adam wọ́n tún yẹ kó ra bó bàbá ẹ̀ láṣìírí káwọn ayé má mọ̀ bí tí bàbá ẹ̀ kù sí ó sì mọ̀ pé bàbá ẹ̀ àfáàgbà ní ilẹ̀ Yorùbá
wọ́n túnú àṣírí bàbá ẹ gbogbo àwọn mistake tí bàbá ẹ ṣe wọ́n kó jáde àfa bíbù irú ẹ̀ náà ni idiot nga fall nga fell jua ọmọ Lukman oníkùránì Jailu Murakkab òun ni oníkùránì gbogbo àwọn mistake tí bàbá tòun náà ṣe ìyẹn Abdulrasheed Alágbára Omi àwọn mistake eribu tí bàbá yẹn ṣe ìsọkúsọ rọrùn kótókótó jágbajàgá tí bàbá yẹn sọ òun ni ọmọ ẹ̀ oníkùránì rádaràda yẹn Lukmanu òun lòun náà ń gbé wá lòun náà fi ń ṣe fatiwa ló fi ń dájọ́ ẹ̀sìn kótókótó tí bàbá ẹ̀ ṣe mistake tí bàbá ẹ̀ ṣe instead of èèyàn dàgbà omi ni pé kí èèyàn má lè correct àgbàlagbà tẹ́ àgbàlagbà bá ṣe mistake ìwọ ọmọ wàá pé bàbá ẹ̀ jókòó pé bàbá bó ṣe yẹ kọ́rọ̀ yìí rí rèé bó ṣe yẹ má lo pé kàkà kọ́mọdé pamíláyò má yà ṣe kí ni mo ti gba owó yẹn mi ò mọ̀ kàkà kọ́mọdé pamíláyò má yà fi ṣe kíní kan àwọn mistake tí bàbá Abdulrasheed ṣe lòun náà ṣe kíni lòun náà ń gbé síta àwọn míì gẹ́gẹ́ bí tó náà fi ń ṣe fatiwa ẹ̀sìn ṣe wá rí Lukman oníkùránì ajá Alágbára Omi tí wọ́n ní platform Islam First TV wàláhì alábòsí ẹ̀dá ayé àtàlìkíyàmọ̀ ni alábòsí ayé àtọ̀run ni gbogbo ẹ̀yin àfọ̀ní bídíà gbogbo ẹ̀yin àfọ̀ní jálàbí tẹ́rò pé Lukmanu oníkùránì tẹ́rò pé bóyá ń kọ́fà yín tẹ́rò pé ń jà fún yín ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí Lukmanu sọ nípa yín Fafa Saheed Shittu ẹ̀yin tó ní yín ò pé ẹ̀yin tẹ́ ẹ̀gbọ́n tẹ́ ẹ̀ nílá káì lórí ẹ̀yin tó ní gbogbo yín ti dàrú ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí Lukman oníkùránì ẹ wá gbọ́ ọ̀rọ̀ tó sọ nípa yín fún Fafa Saheed Shittu àṣì Ọlọ́run tó ní inna Allaha la yahdi al-qawma zalimin Ọlọ́run tó ní òun ní fi ọ̀nà mọ wọn alábòsí àṣì Ọlọ́run ọba wọ́n máa ń sọ wípé ọ̀rọ̀ Ọlọ́run kò ní wá láìṣẹ Ọlọ́run ní sọ̀rọ̀ kan láìṣẹ impossible tọ́nà bá sọ̀rọ̀ kan náà Kùránì lẹ́ni kò bá jẹ́ 10 years kò bá jẹ́ 100 years kò bá jẹ́ 1000 years sísìn ẹ sì máa rí ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ìgbà pátá òun lọ́wọ́ Ànábì bá mu àná ni ọ̀rọ̀ Ànábì bá àná mu ọ̀rọ̀ Ànábì bó ni mu ọ̀rọ̀ Ànábì ó tún bá ọ̀la mu èyí tá a tún máa bá ọ̀la tá a tún máa dé bá ọ̀rọ̀ Ànábì ó ṣe kí ni ó bá mu bẹ́ẹ̀ náà sì lọ́rọ̀ Ọlọ́run àṣé tàbá fẹ́ wá sọ kó yan yín dáadáa wípé a fẹ́ sọ kó yan Lukman oníkùránì àṣé Fìràwọ́nà ni wallahi Fìràwọ́nà ni o gbogbo ẹ̀yin àfà oníbídíà gbogbo ẹ̀yin àfà oníbídíà tínú yín dùn tẹ́ẹ̀rọ gbogbo oníkùránì ń jà fún yín láàrin sọ̀láti láàrin tó pèrè ní Mukadamu Solihin orí burúkú wo ló ń jẹ́ Mukadamu Solihin ẹni rẹ ni wọ́ àwọn bàbá ẹ̀ gan ṣé wọ́n jẹ́ ẹni rẹ ni àbórí èyí ìwọ Mukadamu Solihin àwọn bàbá ìdásọ̀láti ṣé ẹni rẹ ni wọ́n ni àbórí èyí àbẹ́rẹ̀ pa àmọ́kọ́ tó ṣe ni abẹ́tì ẹ gbọ́ orúkọ Mukadamu Solihin
aṣíwájú àwọn ẹni dáadáa, aṣíwájú àwọn ẹni ire, mukadam. Mo tọ́ mukadam ni túmọ̀ mukadam pé ẹni ìṣíwájú, ẹni tá ti síwájú, mukadam sọlihin, ẹni ìṣáájú àwọn ẹni ire, ṣáájú àwọn ẹni ire. Àbórí èyí ìwọ Lanre Solati, ìwọ 419 ní jìbìtì, ìwọ ní jìbìtì lásán Lanre Solati. Àwọn àfáà yẹn gan, àfáà Abdullahi, àwọn bàbá yín Abdullahi Solati, àfáà Nda Solati fún rẹ̀, Yahya Solati fún rẹ̀, Amirul Jaishi. Mọ̀ bọ́ ṣe bá yí jẹ́ mọ̀ kọ́tòkòtò tí wọ́n ṣe ní ayé ni. Orí burúkú tí Nda Solati ṣe sínú Islam, orí burúkú tó ṣe, ẹ̀yin yàwó àtẹ́mọ̀ báwa, ẹ má bínú o, ẹ má bínú pé mò ń ya àwọn ibi tó jìn o, ẹ má bínú torí t'Ọlọ́run o. Ẹ mọ̀ pé irú tá bá ń sọ̀rọ̀, ọ̀rọ̀ máa ń gbé wa, ó máa ń gbé wa gbágbá, ó máa ń gbé wa gbágbá nígbà míì. Tá bá fẹ́ lọ báyìí, ọ̀rọ̀ á tún dá ìbá ti wá báyìí. Torí pé kò sí nǹkan tí mo fi sọ̀rọ̀ yìí kọjá pé gbogbo àwọn fóònù bídíà yẹn, àwọn àfóònù jálà bí 419 gbogbo wọn ló wà ní abẹ́ pílátífọ́ọ̀mù Lukman Oníkùránì. Àwọn ló máa ń comment, tó máa ń bú àfáà Saheed Shittu lórí program. Àwọn ló máa ń pè wọlé, àwọn àfáà yẹn náà ló máa ń pè wọlé, àwọn àfáà oníbídíà. Muri Bariga Lanre Solati. Mo mọ̀ mukadam sọ̀lì ní orí burúkú tó ń jẹ, ìwọ mukadam sọ̀lì yìí. Dáadáa wo ni wọ́n ṣe láyé? Àwọn bàbá ẹ̀gàn dáadáa wo ni wọ́n ṣe láyé? Àbórí èyí àwọn bàbá ẹ̀ àfáà Nda, àwọn bàbá yín àfáà Nda. Àbọ̀ mọ̀ pé bàbá yín bá ẹ̀sìn jẹ́ ni, àfáà Nda bá ẹ̀sìn jẹ́. Lanre Solati ó mọ̀ pé bàbá yín ó bẹ̀sìn jẹ́ ni, bàbá yín ó bẹ̀sìn jẹ́ ni, pẹ̀lú bàndìrì orí ibú tó gbé wá sí ilẹ̀ Yorùbá yìí. Àbí àfáà Nda ló gbé bàndìrì wá sí ilẹ̀ Yorùbá náà. Àfáà Nda Solati ló gbé bàndìrì wọlé Yorùbá, fún ló gbé bàndìrì wọlé Yorùbá. Nda Solati ló gbé lùlù gbàgbàgbàgbàgbàgbàgbàgbà gbà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 , wọn ló gbé wọnú ilẹ̀ Yorùbá. Tó wá di kọ́tọ̀kọ̀tàn lónìí, tó wá di pé tẹ́bọ́ wá sàlátù bàndìrì níyà, àtọkùnrin àtobìnrin wọ́n máa fìdí gbòdì, wọ́n máa rò má sára wọn níbi ijó, àfáà máa bá wọn ìyàwó oníyàwó jọ lọ́sàlátù. Irú àfáà yìí kí lórúkọ ẹ̀? Sàkọ́fí ó mọ̀ sọ̀kí jó bí ó ṣe máa jó rè pẹ̀lú obìnrin àwọn olóbìnrin nínú àsàlátù. Èyàn àfáà bú yìí, mi ò mọ̀ pítà lọ́bì tí kó obìnrin àwọn olóbìnrin jọ tó jókòó tì wọ́n, tó ń bá wọn sọ̀rọ̀, àbí tó kó wọn jọ lẹ́yìn àwọn sọ̀hábà. Ó ní yóò pé èyàn àfáà bú jàtijàti. Lanre Solati ọmọ àlè ọwọ́ rẹ̀ wá gbọ́ nǹkan tí wèrè àfáà yín Oníkùránì tó ń dìfẹ́ǹdì yín, wá gbọ́ nǹkan tó sọ nípa yín. Muri Bariga, Muritado, Muri Bariga mi adio. Muri Bariga wèrè, olórí àwọn àfáà ẹlẹ́bọ of Yorùbá land. Olórí òǹkọ́ olórí àwọn àfáà ẹlẹ́bọ, ó ní olórí àwọn àtẹyẹpẹ, àwọn olórí àwọn alágbègbà of Yorùbá land, olórí àwọn àtẹyẹpẹ of Yorùbá land. Òun ni kí lórúkọ ẹ̀? Muri Bariga olórí àwọn àtẹyẹpẹ of Yorùbá land. Muri Bariga Adio wá gbọ́rọ̀ tí ọmọ àlè
ọmọ àlè tó ń dìfẹ́ǹdì yín oníkùránì Lukman ajá alágbára omi wá gbọ́ ọ̀rọ̀ tó sọ nípa yín fún àfáà Saheed Shittu, wá gbọ́ bó ṣe ń bẹ àfáà Saheed Shittu. Gbogbo ẹ̀yin ayé máa play audio yẹn fún yín, mo ní audio yẹn lọ́wọ́ confirm tí olórí burúkú Lukman oníkùránì tí wọ́n ní platform Islam First TV tí wọ́n máa ń ṣe kótókótó ń bẹ̀ àtọmọ kan náà tí ò dá ń tọ́, ọmọ tí ò dá lẹ́nu, tí ò ti já lẹ́nu ọmú, tó ń gbé òun náà jáde tóun náà ń sọ̀rọ̀, gbogbo wọn pátápátá, gbogbo wọn papọ̀ lórí platform wọn tó fi mọ́ bàbá wọn Abdulrasheed, gbogbo wọn pátápátá ẹni àdánù ni wọn, ẹni òfò, èèyàn bú, ẹni àgbákò, ẹni à ń lẹ̀ lóko pa ni wọn, ẹni à sọ́ndì, ẹni à ń yírí, ẹni à ń yíkò, òun ni gbogbo wọn pátápátá ló fi mọ́ bàbá wọn Abdulrasheed, bàbá wọn Abdulrasheed olómi pọ́kìtì fúnra rẹ̀ ó ṣe program kan jò ní ìyẹn olómi pọ́kìtì, ó ní tọ́pìkì program yẹn, ó ní onísúfílà nábì pẹ̀lú ẹ̀rí tó dájú, wèrè Lukman ṣé ó lè kọ́rẹ́tì bàbá ẹ̀ ni àbí àmọ́ kó mọ kí ojú bàbá ẹ̀ lọ, ó lè kọ́ bàbá ẹ̀ kéwù, ó mọ kí ojú bàbá ẹ̀ lọ, ṣùgbọ́n kí ló dé tó já sí pé ìmọ̀ tọ́lọ̀ fún yín tó já sí pé orí burúkú lẹ fi ń ṣe, ẹ fi ń bẹ́ẹ̀sì jẹ́, ẹ fi ń dẹ́ẹ̀sì ru ni, ẹ fi ń ṣe àwọn èèyàn lọ́nà, kí ló dé? Ẹ mọ̀ pé gbogbo ẹ̀ pátá lọ́wọ́ bí yín nípa ìlàrí kìámọ̀ ni. Ọlọ́run á béèrè lọ́wọ́ wa pé ìmọ̀ tó wọn Ọlọ́run fún yín báwo ló ṣe lò ó, ṣó fi ṣe àwọn lọ́nà ni àbí ó fi fi àwọn èèyàn ọmọ náà, àti wo àti bàbá òní mọ̀ kankan yín ò mọ̀ kéwo, Rashidi ò mọ̀ kéwù tiẹ̀ o, gbogbo ọ̀fà Rashidi ò mọ̀ kéwo, ẹ bá rí tó ń pe Kùránì gan pekúpe ni ó máa pè lẹ́nu yẹn Abdulrasheed, ìpekúpe ni ó máa pè lẹ́nu, kò ní kíra àkọ́kọ́, kò ní kíra, kò ní tajwid, tó bá ń kí Al-Qur'ani báyìí yóò máa jẹ gilọ ni gbàgáò yóò máa jẹ gilọ ni, ìyẹn Abdulrasheed wọn ò mọ kí ó ń tiẹ̀. Anabi sallallahu alaihi wasallam bí wéèrè wa rẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ náà nìyẹn o. Anabi sallallahu alaihi wasallam ní hadith 422, Anabi sallallahu alaihi wasallam bí wéèrè ọwọ́ rẹ̀ ṣe máa ń ṣe náà nìyẹn o, ìyẹn Abdulrasheed bàbá wọn tó jẹ́ bàbá Lukman oníkùránì tó jẹ́ bàbá ẹ̀, kótókótó ibú tó máa ń ṣe nìyẹn. Ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jìnnà torí pé mi ò fẹ́ pẹ́, gbogbo ẹ̀yin yá wa mi ò fẹ́ pẹ́. Hot cake ẹ máa ń gbọ́, ẹ wá gbọ́ latest lọ́wọ́ mi, ẹ wá gbọ́ bó ṣe ń lọ, wàláì pírọ́bì ní Kaaba, ẹ̀yin yá wa oníkùránì Lukman ajá alágbára omi, wàláì azim ó fi orúkọ Ọlọ́run búra wípé òun mọ̀ pé iṣẹ́ Ọlọ́run làfáà Saheed Shittu ń ṣe, wàláì azim máa pè fún gbogbo etí gbogbo yóò gbọ́. Wàláì máa pè rẹ̀ fún yín tí gbogbo yóò gbọ́, tẹ́ bá gbọ́ tó ní Sufi àbáwọn àfọ́nijálà bí yẹn tó bá pé wàláì tàláì ẹ má gbà wọ́n gbọ́ o, ó ní pé wàláì tàláì yẹn ò jọ wọ́n lójú o, wàláì tàláì kò já àwọn àfọ́ni Sufi lójú, àwọn má kàn ń pèsè eré yìí tó pé lórí burúkú ni wọ́n o, àwọn gbọ́ mọ̀ pé lórí burúkú ni wọ́n wọ́n ẹni kúnra tọ́jọ́ fẹ́ ṣe orí burúkú ni àwọn náà mọ̀. ẹ̀yin yá wa tẹ́ bàbá wa
ìwọ tó bá comment orí burúkú ìran dí ìran babaláwo kó bàbá ẹ ló ń comment fún tó bá ṣépè fún mi tí wọn náà bá ti bímọ àbó bá bímọ lágbára Ọlọ́run gbogbo èpè tó bá ṣẹ́ fún mi ara ọmọ ẹ ni ó ti máa dáhùn àdàbí tí bá ṣẹ́ ẹ lókù gbogbo ìwọ tó ń comment èpè lórí prógámù tí mò ń ṣe yìí tó ń ṣépè fún mi lágbára Ọlọ́run gbogbo ẹ pátá èpè yín àwọn àrọmọdọ́mọdọ́mọ yín ló máa lọ bá ṣé èpè yín jà mí ni èpè yín ò jà mí mo máa ń sọ fún yín pé mo ti sọ èpè yín di cream mo ti sọ di cream mo ti sọ di cream mo ti fi ń para èpè mo ń dán mo ń shine mo ń dán mo ní bàrígà ó rí pé mo ń dán ọgọlọmọ ó rí pé mo ń dán wòyí mi lásán wèjì mi yẹn ọgọlọmọ wèjì mi ẹ̀yin ìyàwó ẹ kú dí wo bó ṣe di kàtàkàtà ṣé ẹ̀yin ìyàwó ẹ fún ẹ̀dẹ̀yìn mi ṣé ó street ẹ̀yìn mi ẹ̀yin ìyàwó ẹ tó rí gọ̀tọ̀gọ̀tọ̀ tó ní gálọ́pì káàkiri tí wéèsì wèrè ti kán tó yẹ pé plastic rọ́bà ló wà ń bẹ̀ lọ́bẹ̀ máa ṣàánú wa ibi ẹ̀ka ọ̀hún lọ jàre ibi ọ̀rọ̀ oníkùránì Lukumanu oníkùránì ajá alágbára omi ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run Lukman tẹkùláhà wálé tẹ̀dùrù náfùsùn makọ̀dámàtì lígàdìn bẹ̀rù Ọlọ́run kó wòye sí nǹkan tó ti síwájú nítorí ọ̀la Lukman pẹ̀lú àwọn irọ́ tó ń defend tí wọn náà dẹ̀ confam ẹ̀ látẹnu ara ẹ̀ wọ́n gbé gbogbo nǹkan tó ń defend pátá ó mọ̀ nípa ẹ̀ mo fi láyé mi búra wàláhì oníkùránì ló sọ fún àfáà Saheed Shittu gbogbo pátá máa play audio yẹn mi ò ní play rẹ̀ tán o máa play rẹ̀ díẹ̀ ẹ gbọ́ audio yẹn mi ò ní play ẹ̀ tán lẹ́nìí bẹ́ẹ̀ tó bá dọ̀la bọ́ọ̀tún la ti bá tún ṣe program mà ti wá play rẹ̀ díẹ̀ audio rẹ̀ tí mo ní lọ́wọ́ pọ̀ o audio rẹ̀ tí mo ní lọ́wọ́ pọ̀ oṣù mẹ́fà mi ò jí play rẹ̀ tán asẹ́fúlà oṣù mẹ́ta oṣù méjì oṣù mẹ́ta mi ò jí play rẹ̀ tán gbogbo àwọn audio ẹ̀ ibi tó ti pe àfáà Saheed Shittu tó ń bẹ̀ wọ́n tó ń bẹ àfáà Saheed Shittu tó ń bẹ̀ wọ́n gidi tó ń bẹ àfáà Saheed Shittu àbí Lukman oníkùránì àbí mò ń parọ́ mọ́ ẹ jẹ́ kí wọ́n ẹ létí o nígbà tó ń bẹ̀ wọ́n tó ń bẹ àfáà Saheed Shittu ló fi mú ẹsẹ̀ orin yìí wá tó ní àwọn àfáà kan ní tẹ̀jìrìlì umuri bí àṣìbá bí láha ìlàlú tẹ̀jìrìlì umuri àlá máa kọ́ dàrọ́ lọ́hùn tẹ̀jìrìlì umuri àlá máa kọ́ dàrọ́ lọ́hùn. oníkùránì ẹsẹ̀ orin tó mú wá nìyẹn tó fi ń bẹ̀bẹ̀ lọ́wọ́ àfáà Saheed Shittu ẹ jẹ́ n tú orin yẹn ìtumọ̀ orin yẹn ẹ jẹ́ n tú fún yín gbogbo ẹ̀yin èèyàn wa gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà gbogbo ẹ̀yin àǹtí mi gbogbo ẹ̀yin bọ̀dá mi gbogbo ẹ̀yin màá mi gbogbo ẹ̀yin bàá mi Lukumanu oníkùránì nígbà tó ń bẹ àfáà Saheed Shittu ó ní tẹ̀jìrìlì umuri bí àṣìbá bí láha ìlàlú ó ní tẹ̀jìrìlì umuri àwọn ọ̀rọ̀ yóò máa ṣẹlẹ̀ àwọn ọ̀rọ̀ ó máa ṣẹlẹ̀ bí àṣìbá bí láha ìlàlú pẹ̀lú àwọn òsábàbí kan pẹ̀lú àwọn òkùnfà kan tí ò sí láì fi ń bẹ̀ abẹ́gbọ́ Lukman alágbára omi òun ló kó torí yẹn nígbà tó ń bẹ àfáà Saheed Shittu ìtumọ̀ ẹ̀ ṣé kí n já yín sí ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo nǹkan tó ń ṣe yẹn
gbogbo ìjáde tó ń jáde tó ń defend bàbá ẹ̀ tó ń defend àwọn àfáà ní sufi àwọn àfáà ní bídíà wípé èṣù ló ń tì òun wípé gbogbo nǹkan tó ń defend òun ò mọ̀ nípa ẹ̀ òun kàn ń jáde òun kàn ń defend irọ́ lásán. Wàláì oníkùránì sọ pẹ̀lú ẹni ẹ̀ báyìí màá pè rẹ̀ fún yín. Kí ni mo sọ màá pè rẹ̀ fún yín tẹ́ máa gbọ́n sí ọdún yẹn pọ̀ oṣù méjì mẹ́ta mi ò ti pè rẹ̀ tán díẹ̀ màá pè rẹ̀ fún yín màá wá farabalẹ̀ tú dáadáa fún yín díẹ̀ tí mo fẹ́ pè lé nìyẹn mi ò kọ̀ kí n lo 3 hours mi ò kọ̀ kí n lo 4 hours lórí ẹ̀ màá farabalẹ̀ tú dáadáa màá farabalẹ̀ tú fún yín díẹ̀ péré náà màá kọ́ play fún yín lẹ́yìn ṣùgbọ́n kí tó play ẹ̀yin yá wa tẹ́ bàbá wa ẹ jẹ́ kí kọ́kọ́ play yín along kí kọ́kọ́ mú yín along kí kọ́kọ́ já yín sí nípa nǹkan tó sọ. Àkọ́kọ́ tẹ́ bá wo tọ́pìkì mi ẹ rí i pé mo ní àṣírí oníkùránì ti tú o àṣírí Lukman oníkùránì olórí burúkú tó pe rẹ̀ lóníkùránì tí ò dẹ̀ kí mú àlùkùránì ọ̀hún lò kó mú lò oníkùránì tó ń pe rẹ̀ wọ́n mú àlẹ́ ọwọ́ rẹ̀ àtòwọn àti bàbá Abdulrasheed wọn ayé àlùkùránì yẹn wọ́n mú lò. Ìwọ tó bá wá sọ pé gbogbo nǹkan tí mo ń sọ yìí ò ráfàní ń bẹ sórí mi ò kọ tọ́pìkì ń pé mo fẹ́ ṣe wá sí o wọn náà rí tọ́pìkì mi o ìwọ tó ń kọ́mẹ́ǹtì pé mi ò bẹ́ kó wá wo mi ò bẹ́ babaláwo bàbá ẹ̀ ń pé kó wá wo mi ò bẹ́ yálà ìyá ẹ̀ pé kó wá wo tí o bá tẹ́ lọ́rùn pa fóònù ẹ o. Tọ́pìkì tí mo kọ síbẹ̀ ni pé àṣírí oníkùránì ti tú o ẹ wá gbọ́ bó ṣe ń bẹ̀bẹ̀ ẹ wá gbọ́ bó ṣe ń bẹ àfáà Saheed Shittu ó ń bẹ àfáà Saheed Shittu gidi nífà ó ń bẹ àfáà Saheed ni o ìyẹn Lukman oníkùránì tó pè wọ́n tó ń bẹ̀ wọ́n. Láàrin ìgbà tó ń bẹ̀ wọ́n yẹn ló mú ẹsẹ̀ orin tí mo kà tán yìí tẹ̀jírí mú ríbi àṣìbàbí ńlá lóhun ìgbà tó ń bẹ̀ wọ́n ló mú ẹsẹ̀ orin yẹn wọ́n pé gbogbo àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ bí àṣìbàbí pẹ̀lú àwọn sábàbí kan ni làá ìlà ló tí ò sí láì fi ń bẹ̀. Ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo nǹkan tó wá ń defend ta àwọn àfáà tó ń defend àti bàbá Abdulrasheed Alágbára Omi tó ń defend gbogbo wọn olórí burúkú ní gbogbo wọn ojú ọ̀nà àánú ni gbogbo wọn wà òun kàn ń defend wọn ni òun mọ kọ́kọ́ nípa ẹ̀ òun kàn wá ń parọ́ fún gbogbo ẹ̀yin èèyàn òun kàn wá parọ́ fún yín ni àkọ́kọ́ kan tó sọ nìyẹn o. Ẹlẹ́ẹ̀kejì pọ́ìntì tí mo fẹ́ kẹ́ mú nínú ọ́díò tí mo fẹ́ play yìí pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì òun ni pé ó tún wá sọ jáde ìyẹn Lukman oníkùránì ó sọ jáde ó ní òun fi Ọlọ́run òun fi ìjọ tí ó kún òun nìkan pẹ̀lú Ọlọ́run wípé òun mọ̀ pé ohun tá àfáà Saheed Shittu ń ṣe Ọlọ́run mọ̀ pé iṣẹ́ Ọlọ́run ni wàláì Lukman oníkùránì ló sọ bẹ́ẹ̀ màá pè rẹ̀ fún yín o mo kàn ṣe kó tiẹ̀ lọ́wọ́ ni o mo ṣe ń kó tiẹ̀ lọ́wọ́ màá pè ọdún yẹn màá pè rẹ̀ fún yín o mo kàn ṣe ń kó tiẹ̀ mo ń kó tiẹ̀ lọ́wọ́ fún yín. Ó ní òun mọ̀ pé àfáà Saheed Shittu òun mọ̀ pé iṣẹ́ Ọlọ́run ni wọ́n ń ṣe. Kí ló wá dé oníkùránì ìwọ tó sọ fún àfáà Saheed Shittu lẹ́yìn tó sọ fún ẹ lẹ́yìn ní kọ̀rọ̀ wípé wọ́n mọ̀ pé iṣẹ́ Ọlọ́run ni wọ́n ń ṣe tó wá dé ta tó wá sọ pé blogger ni wọ́n oníkùránì tó ti rí pé ó ti entitled sí ìyà Ọlọ́run ó ti lẹ́tọ̀ọ́ kó jẹ
bàbá ńlá kó bàbá ńlá ìyà níwájú Ọlọ́run ní Kùránì àbọ̀mọ̀ bẹ́ẹ̀ nǹkan tó ṣe yẹn ó ti lẹ́tọ̀ọ́ kó jìyà níwájú Ọlọ́run torí pé Fíráùn òun ló ti ru irú wa yẹn Fíráùn náà ló wu ìwà burúkú tó wù yẹn Fíráùn náà ló wù. Ìwà wo ni irú wa náà? Ìwà àbòsí. Ìwà kíni? Ìwà àbòsí. Torí nǹkan tó fẹ́ jẹ ló ṣe ń parọ́ mọ́ ẹni ẹlẹ́ni, ló ṣe ń parọ́ mọ́ Alfa Saheed Shittu. Torí pé o fẹ́ gba yìí lọ́wọ́ àwọn àfá olórí burúkú tó ń defend Muri Bariga láàrin sọ láti àwọn gbogbo àwọn wèrè tó ń defend yẹn nítorí pé o fẹ́ gbójú rẹ lọ́wọ́ wọn kó lè bá a máa send owó fún ẹ. Ṣùgbọ́n pé Muri Bariga lóhun send ó sì lóhun òun máa send 20,000 fún ẹjọ́ ní wèrè àbúlé burúkú ni ẹni. Ó wá sọ pé ní pé ẹnìkan lọ ronú kú lórí èlò tó send fún ẹ èlò lọ send fún 20,000 àbórí èyí ẹlòmíì send 100,000 lórí save your soul save your fún mọ́ṣáláṣí tí wọ́n tiẹ̀ mọ́ lára tí wọ́n mọ́ lára pé àwọn send owó wọ́n send 100,000 50,000 200,000 lórí center mọ́ save your soul olórí burúkú Muri Bariga wá fún 20,000 inú ẹ̀ wá ń dùn ó wá ń jubilate torí yẹn wá ní àwọn nìkan máa ronúkú tálífẹ́ ronúkú babaláwo bàbá ẹ̀ ló máa ronúkú àbóyá wèrè. ẹ̀yin tẹ́ ń bẹ̀ mí pé kí n má ṣe pé ẹ má bínú o ó wá bẹ́ẹ̀ láàárọ̀ yìí ni o ṣe gbọ́ ó wá bẹ́ẹ̀ láàárọ̀ yìí ni o gbogbo yín ó ní ìyá kan tó máa ń pè mí ó ní ìyá kan tó máa ń pè mí tó máa ń bẹ̀ mí pé kí n má ṣe pé ìyá yẹn ẹ má bínú o eléyìí wá bẹ́ẹ̀ láàárọ̀ yìí eléyìí ọ̀rọ̀ tá fẹ́ sọ yìí ó nídìí èpè ẹ̀yà wa ọmọ ní Kùránì yẹn ó nídìí èpè torí pé olórí burúkú ọwọ́ rẹ̀ ó pè lóní Kùránì kò dẹ̀ kí mú Al-Kùránì Ọlọ́run lò. Ọlọ́run ní wàlá taqfu ma laysa laka bi ilmun. Ọlọ́run ní má dúró lórí nǹkan tó bá mọ̀ nípa ẹ̀ Ọlọ́run ní má dúró lórí ẹ̀. Nǹkan tí Lukman oní Kùránì tí ó mọ̀ nípa ẹ̀ wọ́n á dìfẹ́ níta ó náà dẹ̀ sọ jáde pẹ̀lú ẹnu rẹ̀ pé gbogbo nǹkan tó ń defend nípa àwọn àfáà yẹn pé òun ò mọ̀ nípa ẹ̀ pé òun kàn defend irọ́ lásán tó sọ pẹ̀lú ẹnu ẹ̀ jáde ìyẹn Lukman ní Kùránì ó sọ pẹ̀lú ẹnu ẹ̀ jáde wípé gbogbo ohun tó ń defend pátápátá nípa àwọn àfáà yẹn àti bàbá ẹ̀ tó fi mọ́ bàbá ẹ̀ gan bóyá bàbá ẹ̀ ni àbáfẹ́ Abdulrasheed alágbára olómi pọ́kítà Abdulrasheed tó fi mọ́ bàbá ẹ̀. kódà ó tún sọ débi pé ọ̀rọ̀ tí bàbá ẹ̀ sọ wípé wọ́n pa dádì Alfa Saheed Shittu ní Olúwọlé ó láwọn kò fi parọ́ mọ́ wọn ni orí kíni ó lóun fi pawọ́ mọ́ wọn ni wọ́n wá sọ pé àwọn fi ṣe ìṣe pé tọmọdé bọ́ọ̀lù ṣe ń sọ̀rọ̀ yẹn o kàkà kọmọdé lù mí láyò màá yà dayò nù àbí báwo lọ ṣe máa ń sọ màá yà lo òjòrò màá yà lo kíní kàkà kí kọmọdé kó lù mí láyò màá yà lo ọgbọ́n àrùmọ̀kọ́ yìí màá lo òjòrò fún nǹkan tí wọ́n sọ ni o tí wọ́n sọ ni o mo kàn kó tiwọn ni o ẹ sì máa gbọ́rọ̀ yẹn o ẹ sì máa gbọ́ kọ̀ǹfà oya táìmù tó táìmù ṣe kí ni táìmù tó mo fẹ́ pè ẹ́ Lukman o gbọ́dọ̀ má jáde wá defend ọ̀rọ̀ yìí o tó bá defend ẹ̀ ayé ò ní ta o jáde kò dín náà ẹ pé wọ́kọ́ kó wá kó bí wàá ṣe rí kó wá wo bí wàá ṣe rí ìbínú Ọlọ́run gbogbo èèyàn tẹ́ bá tiẹ̀ gbọ́ ẹ máa ti rí pé confam ohun ẹni
ẹ gbọ́ ẹ ti rí pé confam ohun ẹ̀ gangan ni ẹ máa gbọ́ o ọyẹ n play fún yín ọyẹ n play. ìyá fún ni dáhùn àyàn dúró wọn fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọmọ àlè alábòsí ní Kùránì olórí burúkú ẹ̀dá ó wá ń búyàn ní gbangba ó wá lọ bẹ ní kọ̀rọ̀ àbọ̀ mọ̀ pé mùnáfíkì ló máa ṣe bẹ́ẹ̀ alábòsí ẹ̀dá ló máa ṣe bẹ́ẹ̀ nínú ìwà àfìrà náà nìyẹn lànà tó láàrin bíbi dandan Ọlọ́run bó ṣe ń bá fìrà náà bẹ́ẹ̀ náà ni ibi dandan Ọlọ́run yóò máa bọ́ ìwọ Lukman ní Kùránì fìrà náà tó bá dé ta á máa pariwo fáwọn ẹrú ẹ̀ anna rabbukumul aala ana rabbukumul aala ana rabbukumul aala èmi ni Ọlọ́run bá yín tó ga jù èmi ni Ọlọ́run bá yín tó ga jù bí ṣe máa pariwo fáwọn kíni fáwọn ẹrú ẹ̀ nìyẹn tó bá wá dé kọ̀rọ̀ yóò àmàlà fara gbolẹ̀ pé Ọlọ́run dáríjì mi o mi ò jẹ́ nǹkankan o Ọlọ́run foríjì mi o mi ò jẹ́ nǹkankan o Ọlọ́run foríjì mi o mi ò jẹ́ nǹkankan o tó bá dé kọ̀rọ̀ yóò àmàlà tọrọ àforíjì ọmọ àlè irú wa yẹn náà ni ọmọ àlè oníkùránì yìí náà irú wa yẹn náà ló wù nígbà tó ń pe àfáàsà ṣìtù ní blọ́gà ní gbangba ọdún yìí àìpẹ́ yìí ni o ọdún tó ṣẹlẹ̀ yìí àìpẹ́ yìí ni o ẹ máa gbọ́ nísìn mo ṣe ń tán fóònù tó fi pílẹ̀ ẹ̀ mo ṣe ń tán sìn ẹ má bínú torí tọ́lọ́run gbogbo ilẹ̀ máa gbọ́ sìn mo ṣe ń tán fóònù yẹn. fóònù náà ó ń boost lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú fóònù náà ó ń boost lọ́wọ́ ọmọ àlè ìjọ kò mọ ẹ̀ gan tó lóun ṣe kò mọ aṣọ tó ń wò dúró lára ẹ̀ wèrè ti gùn lọ́rùn èmi gan tí mo ti ẹ̀rù kó bóyá mo slim mo gbẹ àṣé wèrè gan tiẹ̀ tún gbẹ jù mí lọ ọmọ àlè ó rí fẹ́lẹ́fẹ́lẹ́ ọ̀pọ̀ gbogbo agbádá òṣì tó wọ̀ wèrè gbogbo ẹ̀ ló ń ṣo lọ́rùn wèrè ẹ̀rọ̀bọ́rún wọn mú àléyegun ìwọ alábòsí ẹ̀dá ó wá ń tán gbogbo àwọn èèyàn ó wá ń bú àfẹsẹ̀ ṣìtì lẹ́yìn ó wá lọ ń bẹ̀ wọn ní kọ̀rọ̀ yóò ba ìyá rẹ yóò ba bàbá ẹ bàbá ẹ àdúrà sídi yóò bá díẹ̀ láyé yìí yóò bá fúrọ̀ yálà ìyá ẹ̀ tó bí ẹ ìyàwó rẹ̀ Abdulrasidi yóò bá fúrọ̀ babaláwo bàbá ẹ̀ Abdulrasidi alágbára omi yóò bá fúrọ̀ bàbá ìyálà ìyá ẹ̀ fúrọ̀ babaláwo bàbá ẹ̀ yóò bá fúrọ̀ ẹ̀ fúrọ̀ wọn yóò bá fóònù náà boost lọ́wọ́ ni o a boost nsìn fóònù náà ó máa ń pẹ́ boost àwọn product tó ṣe fún nìyẹn mi mọ àgbà tó ṣe wọn. àbí jẹ́ ń lo system yìí jẹ́ lo laptop yìí náà bóyá kó ba lè loud dáadáa kẹ́ bá lè gbọ́ dáadáa bóyá kí lo laptop ok ó ti boost tán. ẹ wá gbọ́ o ẹ tẹ́tí o kẹ́ gbọ́ o ẹ jọ ẹ̀yin ìyá wa àtẹ bàbá wa ẹ bá mi share fídíò yìí o bá mi share rẹ̀ títí a fi kàn lára tá a fi kàn Olùkùránì fún rẹ̀ tá a fi kàn lára ẹ bá mi share rẹ̀ bá mi share rẹ̀ ẹ share rẹ̀ ní mẹ́ta lórí profile yín ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ bá mi share rẹ̀ n fẹ́ kó kàn lára kó lè mọ̀ pé yes ìwà aburú tó ń wù ìwà tí ò dání kó lè mọ̀ pé gbogbo tó ń ṣe ìwà burúkú lòun wù ẹ ló mà mo wà lórí program àti bá ṣe tán.
ẹ̀hẹ́ ó yẹ wá gbọ́ o mi ò ní pílẹ̀ rẹ̀ tán o ibi tí mo fẹ́ kẹ́ gbọ́ gangan ń bẹ̀ òun ni pé àkọ́kọ́ ó bẹ àfáà Saheed Shittu ń pé kó má bínú ó wá ní gbogbo nǹkan tóun wá ń dìfẹ́ níta kó wọn mọ̀ nípa ẹ̀ ní pé èṣù ló máa ń tì òun ní pé òun kọ́ fẹ́ fi wó ojú rere wọn ó wá lu ẹ̀sẹ̀ orin pé tẹ̀jìrì ìlú mú rí bí àṣìbàbí ńlá ìlànà orin yẹn ibi tóun tu sí tó fi mìíràn ni pé gbogbo nǹkan tóun ṣe yẹn ní pé òun ò mọ̀mọ̀ ní pé wọ́n ti òun ni wọ́n fẹ́ bà tòun jẹ́ ni ní pé torí pé òun mọ̀ pé iṣẹ́ Ọlọ́run òdodo ọ̀rọ̀ làfáà Saheed Shittu sọ ẹ wá gbọ́ ẹ pè ránṣẹ́ sí àkíyèsí o ẹ wá gbọ́ o bismillah. lẹ́yìn má bínú o mo ń bọ̀ máa play rẹ̀ ń sin o mo tún fóònù yẹn mo tún tàn padà ni ẹ má bínú torí tọ́lọ́run mo tún pa mo tún tàn máa play rẹ̀ fún yín sin o ìwọ oníkùránì ó wá ń parọ́ níta ó wá ń bẹ̀bẹ̀ ní kọ̀rọ̀ mo rí Bariga láàrin Sọláàtì ẹ wá gbọ́ ẹ̀sìn yín o ẹ wá wo ẹ̀sìn yín oníkùránì tó ń jà fún yín ẹ wá gbọ́kọ̀ tó ń sọ lẹ́yìn yín ó ní gbogbo tó ń dìfẹ́ǹdì nípa yín òun ò mọ̀ nípa ẹ̀ nípa irọ́ ni gbogbo ẹ̀ tó ń dìfẹ́ǹdì nípa yín ẹ wá yé yín láàrin Sọláàtì mukaddamu mushrikun o ṣe mukaddamu salihin o mukaddamu mushrikun nìyẹn o mukaddamu majnun o mukaddamu gafalun ètò bá ń jẹ́ bẹ́ẹ̀ tètè lọ dìímú wàhálà tiẹ̀ nìyẹn lọ tún fún rẹ̀ wàhálà tiẹ̀ òun nìyẹn lọ tún fún rẹ̀ ó kàn mí. ẹ wá gbọ́ o ẹ máa kí fóònù yìí kó lọ ṣe nọ́sẹ̀nsì jàre ìmọ̀ nǹkan tó ń ṣe fóònù yẹn. oh God, kí ló ń ṣe fóònù yìí báyìí sàn. mo ń bọ̀ o jẹ́ má bínú o mo fẹ́ ṣe kó lọ́dọ̀ dáadáa kẹ́ lè gbọ́ dáadáa ní o. mo fẹ́ fi sínú system kẹ́ lè gbọ́ dáadáa kẹ́ lè gbọ́rọ̀ yẹn dáadáa. Oh God.
mo ń bọ̀ o because ẹni tó bá jẹ́ ẹni bú a gbọ́dọ̀ fi hàn gbogbo ayé pé yes lágbájá yẹ ẹni bú ni. ẹni tó bá jẹ́ ẹni òfò a gbọ́dọ̀ fi hàn gbogbo ayé ń pé lágbájá yìí o ẹni òfò ẹni àdánù ni o. ẹ máa gbọ́n sí o ẹ dákun ẹ má bínú torí tọ́lọ́ ẹ máa gbọ́n sí o. Oh God. Kí ló ń ṣe kíní tó ń dá mi dúró? Ẹyọ mo ń bọ̀ ẹ̀yin yá wa. Ẹ dákun ẹ má bínú mo ń bọ̀. Dákun torí tọ́lọ́ ẹ má bínú o. Mo fẹ́ kẹ́ èèyàn kẹ́ gbọ́ fídíò yẹn dáadáa torí ibi tí mo send ẹ̀ sí mo ṣe fẹ́ send ẹ̀ sórí wọnú laptop mi kẹ́ bá lè gbọ́ dáadáa mo ṣe fẹ́ send ẹ̀ sórí laptop mi ẹ dákun ẹ má bínú ẹ má gbọ́n sí gbogbo bó ṣe sórí burúkú ọ̀rọ̀ burúkú tó sọ pé pátá lẹ́ má gbọ́n sí mò ń bọ̀ ẹ kàn fún mi ní mínítì díẹ̀ sáré fi send ẹ̀ wọnú sísítẹ́ẹ̀mù mi sísítẹ́ẹ̀mù mi lájẹ́ kó láàdù dáadáa. ẹ má bínú ó ń wọlé lọ́wọ́ ni o. ó ń lòdì lọ́wọ́ ẹ má bínú torí tọ́lọ́ ó ń lòdì lọ́wọ́. ó ń lòdì lọ́wọ́ ẹ má gbọ́n sìn. kó sàṣàṣì Lukman kó sàṣàṣì pé kí n má rí play má play wọn ò bí ya ẹ̀rẹ̀ kí bá bá ẹ̀ Rashidi
kẹ́ lọ jókòó kẹ́ lè máa ṣàdúrà kẹ́ máa sàṣà sí orí burúkú wípé kí fóònù yìí máa ṣiṣẹ́ wàláhì irọ́ lẹ pa ẹ ṣàwàdà babalá irọ́ lẹ pa wàláhì tàláhì. kí wàá sí bàbá ẹ Lukuman oníkùránì kí wàá sí bàbá ẹ kẹ́ lọ parapọ̀ kẹ́ máa lọ sàṣàṣì kẹ́ sàṣàṣì kó gbóná jù bẹ́ẹ̀ lọ wàláì má bí ẹ mi ò mọ̀ nǹkan tó lè cause mi kódà kò bá jẹ tó àwọn tó máa cause mi kí tó bí ẹ máa bí ẹ ẹ̀yin kẹ wọn bí re àti múrí bàrígá o àti kíní o gbogbo yín pátápátá kẹ́ parọ́pọ̀ ẹ máa gbọ́ o ẹ lísìn dáadáa o ẹjọ́ tó kí tọ́ lọ́hùn ẹ gbọ́dọ̀ ẹ lísìn dáadáa o. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Awa ni ẹ. Ibi tí mo bá rọ̀rọ̀ dé lẹ́ẹ̀kan. Naam. Mo ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ ní pé màá kọ́kọ́ tọrọ àforíjì látọ̀dọ̀ yín lórí gbogbo. ṣé ń gbọ́ ó ní ok ẹ jẹ́ kọ́kọ́ play bí tí mo fẹ́ dé ná kí tó wá máa tú fún yín ẹ má gbọ́ nìṣó. Lọ́sí ọlọ́run kò ṣe mí. Aláforíjì ọlọ́run. Àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn máa ń sọ pé tẹ́jìlì ló mọ́rù bí àtàdé là ìdájọ́ náà tẹ́jìlì ló mọ́rù alámọ́kọ́dà ọ̀gbà bá ṣe gbà pé nǹkan ṣe máa wáyé bẹ́ẹ̀ náà ló ṣe máa wáyé. tó ká gbà pé bí ọlọ́run ṣe kọ́ ni torí pé gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe wà láì láàbẹ̀ ó kù ní ọkọ̀ ọlọ́run tó bá já sí pé tẹ̀ ń ṣe tó bá já sí pé kò ń ṣiṣẹ́ ọlọ́run mo mọ̀ ṣùgbọ́n ó kà jẹ́ pé mo kàn án sí ìwé ìdẹ́ kan tó fi rí ìmọ̀ àwọn tájé àwọn àgbàlagbà àfáà yẹn nìkan ni mo wà á tẹ́lẹ̀ gbogbo àwọn àfáà náà wà láyé ká kúta àwọn adájẹ́ ọ̀dọ́ àfáà yìí ọlọ́run ló fi ṣàánú tí mo rí wọn rẹpẹtẹ nínú ìdènà yìí ò tún sẹ́yìn ìdílé lèmi wà mo ń rí wọn rẹpẹtẹ àwọn tó jẹ́ pé èèyàn bí wọ́n ṣe pè fún àfáà yìí mo ń rí wọn rẹpẹtẹ gbogbo nǹkan yẹn dẹ̀ ní ọlọ́run àwọn tó dá mi màgá mi ò ní ìdí ẹ̀ tó máa mi ò rí gbogbo nǹkan bí mo ti bẹ́ẹ̀ ti ta yẹn gan bí òun gbogbo ọ̀pọ̀lọpọ̀ èdè ò máa ń pa yìí. ṣe gbogbo ẹ̀ ó ní gbogbo kan tó ń dìfẹ́ níta gbogbo kan tó ń dìfẹ́ níta ó ní wàláhì òun ọmọ nípa ẹ̀ àkọ́kọ́ màá tún play débẹ̀ yẹn again fún yín àkọ́kọ́ kọ́kọ́ sọ pé òun kọ́kọ́ tọrọ àforíjì lórí gbogbo tóun ṣe lọ́wọ́ Fásitì Shittu àfáwa ń dá lóhùn pé aláforíjì lọ́lọ́run ó wá mú ẹ̀sẹ̀ orin wá wípé tajiril umuri bi asbabi la ilalun wa tajiril umuri ala ma qadarallahu ó ní gbogbo tajiril umuri bi asbabi gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo àwọn òkúfà gbogbo àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ bi asbabi la ilalun pẹ̀lú sábàbí tí ò ní láì fi sábàbí kankan ló fà á ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo àwọn àfáà tóun wá ń dìfẹ́ǹdì ìta yẹn wípé òun ò mọ kọ́kọ́ nípa wọn wípé òṣì èṣù ló ń tì òun ò mọ kọ́kọ́ nípa àwọn èṣù ló ń tì òun ẹ tún gbọ́ oníkùránì ayé ò ní da
wàá máa parọ́ fáwọn èèyàn gbangba wàá máa bẹ̀bẹ̀ ń kọ̀rọ̀ ayé ò ní da ẹ tó tún gbọ́. aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Awa ni ẹ. Ibi tí mo bá rọ̀rọ̀ dé lẹ́ẹ̀kan. Naam. Mo ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ ní pé màá kọ́kọ́ tọrọ àforíjì látọ̀dọ̀ yín lórí gbogbo tí Ọlọ́run kò ṣẹlẹ̀. Aláforíjì lọ́dọ̀. Àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n máa ń sọ pé tẹ́jìrì ló mọ́rù bí àtàdé ìlànà wà tẹ́jìrì ló mọ́rù alámákọ́dà àwùbá bá ṣe rà pé nǹkan ṣe máa wáyé bẹ́ẹ̀ náà ló ṣe máa wáyé. tó ká gbà pé bí Ọlọ́run ṣe kọ́ ni torí pé gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe wàláhì láàzín ó kù ní ọkọ̀ Ọlọ́run tó bá já sí pé tẹ̀ ń ṣe tó bá já sí pé kò ń ṣiṣẹ́ Ọlọ́run mo mọ̀ ṣùgbọ́n ó kàn jẹ́ pé mo kàn ìwé ìdẹ kan tó fi rí mọ́ àwọn tájẹ́ àwọn àgbàlagbà àfáà yẹn nìkan ni mo wà pẹ̀lú gbogbo àwọn àfáà náà wà láyé ká kúta àwọn àtàjẹ́ ọ̀dọ́ àfáà yìí Ọlọ́run ló lè ṣàánú tí mò ń rí wọn rẹpẹtẹ nínú ìdènà yìí ò tó sẹ́yìn ìdílé lèmi wà mò ń rí wọn rẹpẹtẹ àwọn tó jẹ́ pé èèyàn bí wọ́n ṣépè fún àfáà yìí mò ń rí wọn rẹpẹtẹ gbogbo nǹkan yẹn dẹ̀ ní Ọlọ́run àwọn tó dá mi màgá mi ò ní ìdẹ́ tó máa mi ò rí tó wẹ́n ga bí mo ti bẹ́ẹ̀ ti ta yẹn gan tí òun gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní ò máa ń pa ẹ̀ ṣùgbọ́n ìta abájú tó bá wà lákọọ́lẹ̀ òun lè máa rí tí mo máa ń sọ pé ilé wà lákọọ́lẹ̀ ọ̀gá àwọn èèyàn ti di nǹkan tí ò dáa bọ̀ wọ́n ti tẹ́ bọ̀ wọ́n máa dàbí ní ìparọ́ fún yín gbogbo ẹgbẹ́ fọ́tò ilé ẹwọ ìtẹ́ ìdí jáde lánàá yẹn mo fún ẹwọ onígbà fọwọ́ lẹ́rán ni mo ní tọ̀ ó ti ọ̀rọ̀ ti gbà sùúrù báyìí àwọn yẹn ti bẹ́ẹ̀ ni ó tọ́ ni a máa jẹ́ pé mi ò rí ní àgbà tí wọ́n ti pé mi ò kí rí wọn. kíyàn lọ gbé gbogbo wa ń kọ oṣólẹ̀ òòjọ́ oṣólẹ̀ gbígbóná oṣólẹ̀ tútù oríṣiríṣi ó wá pàtẹ gbogbo sórí Facebook. ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa ṣẹ́yìn náà gbọ́ o ibi tí mo fẹ́ play rè dé òun nìyẹn màá kọ́ gba kọ́ọ̀lù èèyàn kan àbí kọ́ọ̀lù èèyàn méjì màá round off tó bá ti dìjọ́ mi ọ́díò yẹn oṣù méjì kò tó mi play tán lóṣù méjì oníkùránì kò ní dáa fún alábòsí èèyàn ni ẹ ó ní bọ́ọ̀jú eré Ọlọ́run pàdé ìbínú Ọlọ́run adébẹ̀ lójijì àti wà àti bàbá Abdulrasheed ìwọ ń búra nígbà mọ̀ pé iṣẹ́ Ọlọ́run ni àfáà Saheed Shittu ń ṣe olórí burúkú ààrẹ ó dẹ̀ tí wọ́n ń bọ́ síta ó tún pọ̀ wọ́n ní blọ́gà ó wá ń bẹ̀ wọ́n lẹ́yìn wọ́n sọ pé kó foríjì òun ayé òde ní ta oníkùránì kí ló dé tó wá ń tọ̀ àwọn èèyàn kí ló dé tó ń tọ̀ àwọn èèyàn oníkùránì kí ló dé tó ń tọ̀ wọ́n ó ní láti bọ̀ tọ́ wọn ní bó ṣe ń tọ̀ àwọn èèyàn yẹn ó tún wá sọ pé gbogbo nǹkan tó wá dìfẹ́ǹdì níta olóòmọ̀ nípa ẹ̀ oníkùránì ayé òní dáa tó ti gbàgbé nípa Ọlọ́run sọ pé wàlá tẹ́kùfù máa ń lé sàlákàbí ilimu Ọlọ́run ní ohun tó bá mọ̀ nípa ẹ̀ Ọlọ́run ní má dúró lé lórí lókùmọ̀ oníkùránì o kí ló dé tó mọ àlẹ́ ẹ̀ nǹkan tó mọ̀ nípa ẹ̀ kí ló dé tó wá ń dìfẹ́ǹdì ẹ̀ ayé òní dáa ẹ jẹ́ tún gbọ́ ẹ jẹ́ tún play fún yín kí ẹ máa gbọ́ lẹ́yìn ọ̀kan kí máa tú fún. n fẹ́ farabalẹ̀ tú fún lẹ́yìn ọ̀kan. àwọn lórí burúkú wọ́n ti lá ń sa oògùn pé kí má replay ọ̀bìn
mi ò ní kí wetin play ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí ẹ̀yin yá wa ẹ tún gbọ́. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Awa ni ẹ. Ibi tí mo bá rọ̀rọ̀ dé lẹ́ẹ̀kan. Naam. Mo ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ pé màá kọ́kọ́ tọrọ àforíjì. Ṣé ń gbọ́? Ó ní àkọ́kọ́ ń bẹ̀ òun á kọ́kọ́ tọrọ àforíjì. That is to say òun náà mọ̀ pé gbogbo ohun tó ń sọ nípa àfáà Saheed Shittu òun náà mọ̀ pé irọ́ ni ó kàn fi ń ra àràbù ni òun náà mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ nípa wọn òun náà mọ̀ pé irọ́ lòun pa ló fi sọ wípé àkọ́kọ́ náà òun á kọ́kọ́ tọrọ àforíjì ẹ máa gbọ́ níṣó. Látọ̀dọ̀ yín lórí gbogbo tí Ọlọ́run kò ṣẹlẹ̀. Ṣé ń gbọ́? Látọ̀dọ̀ yín lórí gbogbo ohun tọ́lọ́run ní kó ṣẹlẹ̀ that is gbogbo àwọn irọ́ tó ti pa mọ́ àfáà Saheed Shittu gbogbo àwọn nǹkan táfáà Saheed Shittu ò ṣe tó ti parọ́ pé wọ́n ṣe àwọn ìwà tí àfáà Saheed Shittu ò wù tó ti parọ́ pé wọ́n wù ó wá ń tọrọ àforíjì lórí ẹ̀ ló fi ní àkọ́kọ́ màá kọ́kọ́ tọrọ àforíjì látọ̀dọ̀ yín lórí gbogbo ohun tó ṣe kíni tó ṣẹlẹ̀ ẹ má gbọ́ níṣó. Aláforíjì lọ́dọ̀. Àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn máa ń sọ pé tẹ́jìlì ló mọ́rù bí àtàdé ńlá ìdàgbọ́nà wà tẹ́jìlì ló mọ́rù alámàkọ́dà àwùjọ bá ṣe rà pé nǹkan ṣe máa wáyé bẹ́ẹ̀ náà ló ṣe máa wáyé. tó ká gbà pé bí Ọlọ́run ṣe kọ́ ni torí pé gbogbo tẹ́tẹ̀ ń ṣe wà láì láàzín ó kù ní ọkọ̀ Ọlọ́run tó bá já sí pé tẹ́ ń ṣe tó bá já sí pé kò ń ṣiṣẹ́ Ọlọ́run mo mọ̀ ṣùgbọ́n ó kàn jẹ́ pé. Ṣé ń gbọ́? Ó ní tó bá òun fi Ọlọ́run búra pé tó bá kó ohun àtọ́lọ́run wípé gbogbo tá àfáà Saheed Shittu ń ṣe òun mọ̀ pé iṣẹ́ Ọlọ́run ni ẹ̀yin náà ẹ gbọ́ ọmọ aráyé ẹ gbọ́ ọmọ àwọn ọmọ ànábì Ádámọ̀ ọmọ aráyé àbìdí yànyàn fi dúdú sínú tu funfun síta oníkùránì ò dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ máa gbọ́ níṣó. mo kàn ìwé ìdẹ kan tó fi rí mọ́ àwọn tájẹ́ àwọn àgbàlagbà àfáà yẹn nìkan ni mo wà bẹ́ẹ̀ fẹ́ẹ́ gbogbo àwọn àfáà náà wà láyé ká kúta àwọn àtàjẹ́ ọ̀dọ́ àfáà yìí Ọlọ́run ló lè ṣàánú tí mò ń rí wọn rẹpẹtẹ nínú ìdènà yìí ò tún sẹ́yìn ìdílé mi wà mò ń rí wọn rẹpẹtẹ àwọn tó jẹ́ pé èèyàn bí wọ́n ṣe pé fún àfáà yìí mò ń rí wọn rẹpẹtẹ. Ṣé ń gbọ́? Ó láwọn olóhùn rí wọn rẹpẹtẹ tó jẹ́ sí pé àwọn àfáà tí wọ́n fi ń ṣépè fáfáà ni wọ́n irú Múrí Bàrígà irú Láńrè Sọ̀láti irú bàbá tiẹ̀ náà Abdulrasheed irú Múrí Bàrígà irú Ọlárẹ̀wájú Àlìfùlání gbogbo àwọn àfáà tó ń dìfẹ́ǹdì yẹn òun náà mọ̀ pé yes Ọlọ́run ti rí wọn dáadáa pé ẹni bú ayé àtọ̀run ni wọ́n ẹni tí wọ́n fi ṣépè fáfáà ni wọ́n ẹ má gbọ́ níṣó. Gbogbo nǹkan yẹn dẹ̀ ní Ọlọ́run àwọn tó dá mi gbàgbá mi ò ní ìdí ẹ̀sùn máa mi ò rí gbogbo nǹkan bí mo ti bẹ́ẹ̀ ti ta yẹn gan bí òun gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ni ò máa ń pa ẹ̀. Confirm ṣẹ́gbọ́ ó ní gbogbo nǹkan tó ń dìfẹ́ǹdì níta yẹn gan ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ òun ò mọ̀ nípa ẹ̀ confirm ṣẹ́ ti gbọ́ ẹ̀yin ìyá wa ẹ̀ṣẹ́ yìí náà rí ṣe rojú ayé Lukman ló sọ̀rọ̀ yìí o ní Kùránì ló sọ̀rọ̀ yìí o ẹ wojú ayé o ẹ̀yin ọmọ ẹ̀dá dámọ̀ ẹ wo alábòsí o ẹ̀yin ọmọ ẹ̀dá dámọ̀ ẹ wo abatẹnijẹ́ o ẹ̀yin ọmọ ẹ̀dá dámọ̀ ẹ wo ẹni bú o wọ́n ní imú níkà kò jẹ́ ká lè gbóhùn àṣebi gbogbo àwọn àfà
tẹ́yìn náà wà lábẹ́ oníkùránì tínú yín dùn ó ń dìfẹ́ǹdì yín ẹ gbọ́rọ̀ tó sọ ẹ̀yin náà ẹ gbọ́rọ̀ tó sọ ó ní ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń dìfẹ́ǹdì nípa yín níta Muri Bariga gbọ́ bàbá rẹ̀ gan Abdulrasheed Alágbára Omi wọn náà gbọ́ Mudiru Markaz ẹ̀yin náà gbọ́ wèrè ẹ̀wọ̀n lọ́mọ ìwọ náà gbọ́ Alifufu ìwọ náà gbọ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń dìfẹ́ǹdì nípa yín ó ní pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ òun ò mọ̀ nípa ẹ̀ ibi tí màá play rẹ̀ délé ní òun nìyẹn ó sì gùn gan o ọ̀rọ̀ tó sọ sì gùn gan o but mi ò ní play rẹ̀ tán lónìí ọ̀sẹ̀ méjì gan kò tó mi play tán lọ́sẹ̀ méjì ọ́díò yẹn kò tó mi play tán lọ́sẹ̀ méjì ẹ̀yin náà ẹ wá wojú ayé ẹ wo wà burúkú tó wù ó ń bú àfáà Saheed Shittu níta ó wá ń bẹ̀ wọ́n nínú ilé ní kọ̀rọ̀ ó wá ń sọ pé gbogbo nǹkan tó ń dìfẹ́ǹdì yẹn nípa àwọn àfáà yẹn kí ló sọ olówó ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ pé òun mọ̀ nípa ẹ̀ ó tún ní òun ti rí àwọn àfáà yẹn tó já sí pé àfáà tí wọ́n fi ń ṣépè fáfáà ni wọ́n irú Muri Bariga gbọ́rọ̀ tó ní Kùránì sọ o ìwọ dídìrín àgbàlagbà Muri Bariga dídìrín àgọ̀ burúkú aláìnílàkàì lórí dọ́dọ̀yọ̀ Muri Bariga gbọ́ nǹkan tó ní Kùránì sọ dídìrín àgbàlagbà láàrin sọ̀láti mukadamu mushrikun mukadamu mọ̀jìnún mukadamu mugafalun aṣíwájú àwọn wèrè aṣíwájú àwọn ẹlẹ́bọ aṣíwájú àwọn dẹ̀ àwọn àgọ̀ láàrin sọ̀láti ìwọ náà gbọ́ nǹkan tó ní Kùránì sọ oníkọ́ni tẹ máa ń pè wọlé lórí program tẹ máa ń bú àwọn Saheed Shittu oníkùránì tó máa ń dìfẹ́ǹdì yín lálẹ́ àná lánàá ó sì ń dìfẹ́ǹdì Muri o Murtado Bariga ó sì ń dìfẹ́ǹdì Muri Bariga lánàá yìí ó sì ń dìfẹ́ǹdì ẹ o so ó wá ń sọ fún àfáà Saheed Shittu pé ọ̀pọ̀lọpọ̀ tó ń dìfẹ́ǹdì yẹn òun mọ̀ nípa ẹ̀ ọmọ aráyé burú ẹ sáfáyé o ọmọ aráyé burú o ẹ jẹ́ kí tí wàá tún play débi tí mo play ẹ̀dín yẹn kẹ́ wá farabalẹ̀ gbọ́ dáadáa ẹjọ́ torítọ́ lọ́hùn mo ń bọ̀ ẹ jẹ́ pa fáànù yìí tó ń dún àbẹ́sì èsì yìí ń dún mi lọ bí ó ń wọnú fóònù yẹn èsì yẹn ń dún mi lọ bí ó ń wọnú spíkà. dákun ẹ má bínú mò ń bọ̀ ó dárí pa èsì yẹn ni àti fáànù yẹn wọnú spíkà. Ó yá ẹ tún wá gbọ́ o ẹ farabalẹ̀ gbọ́ again ẹ farabalẹ̀ gbọ́ dáadáa torí t'Ọlọ́run ẹ̀yin yá wa ẹ farabalẹ̀ dáadáa kẹ́ farabalẹ̀ gbọ́ gidi. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àwa ni ẹ. Ibi tí mo bá rọ̀rọ̀ dé lẹ́ẹ̀kan. Naam. Mo ní àkọ́kọ́ ń bẹ̀rẹ̀ ní pé màá kọ́kọ́ tọrọ àforíjì látọ̀dọ̀ yín lórí gbogbo. Kí ló ṣẹlẹ̀? Ẹ gbọ́ nìṣó. Aláforíjì lọ́dọ̀. Àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn máa ń. Yẹ́ ń tún bẹ̀rẹ̀ fún yín.
ó sì ẹ̀ dá bí mo ti ṣe replay yẹn wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ sà sí fóònù mi wọ́n fẹ́ sà sí fóònù ni kó má ṣiṣẹ́ kí n má lè tú àṣírí wọn síta ẹ ṣàwàdà má tú ẹ gbọ́ ẹ fẹ́ balẹ̀ gbọ́ dáadáa torí tọ́lọ́run. ẹ rò pé bóyá ẹ lè sá sí fóònù mi àbí kí n má bàa replay ẹ̀ orí ń burú mi ò ní gbàjú kọ́ọ̀lù èèyàn kan lọ péré abẹ́gbọ́ mi ò ní gbàjú kọ́ọ̀lù èèyàn kan lọ inshallah kọ́ọ̀lù èèyàn kan péré náà ni mo fẹ́ gbà gbogbo ẹ̀yà ayé sẹ́yìn náà ti gbọ́ sẹ́yìn náà gbọ́ báyìí ó ní gbogbo tó ń dìfẹ́ǹdì nípa àwọn bàbá ń bà yígá nípa Lárínsọlá tí àwọn àfáà ó ní gbogbo ẹ̀ òun ò mọ̀ nípa ẹ̀ òun kàn dìfẹ́ǹdì irọ́ ni ó ní káfà àjọ tó tọ́lọ́ káfà dádíjú òun ẹ dákun yín náà ẹ wo gbogbo ẹyẹ èèyàn tẹ jẹ́ èèyàn re ẹ dákun ṣẹ́ni ire nìyẹn ẹ jọ̀ọ́ o mò ń béèrè ní ṣé èèyàn re ṣóhun ni irú èèyàn bẹ́ẹ̀ yẹn rìtẹ́tì mọ̀ pé ẹni bú àta ẹni òfu ẹni àdánù òun ni wọ́n òun nìyẹn rìtẹ́tì mọ̀ nìyẹn rìtẹ́tì ṣe kí ni rìtẹ́tì mọ̀ nìyẹn wípé àwọn ilé olórí burúkú ayé àtàlẹ̀ kíámọ̀ ni wọ́n ẹ̀yin náà wò náà ẹ wo wà burúkú yẹn ẹ wo ìwà tí ò da ẹ wo ìwà burúkú tó wù ẹ wo ìwà burúkú tó wù ẹ̀yin náà wò ká gbọ́ nǹkan tí bàbá wa yìí fẹ́ sọ kọ́lá wa first caller. Salamu alaikum barakatu. Wa alaikum salam wa barakatu. Ẹ ra o bàbá wa o. Kòtò. Àwa nìyẹn o. Àwa nìyẹn. Mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ Kùránì. À ń gbọ́ yín bàbá wa. Ó ní àwọn kan bí òun ò mọ̀ ń pa ẹ̀. Ẹ̀mẹ́tì tó tí Àlùkùránì sọ kò tẹ̀lé nìyẹn. Àbí o, òun tó Àlùkùránì sọ kò tẹ̀lé. Báìbù náà dẹ̀ sọ kó wá wọn gbogbo tájú kó lè ṣe kí ni kó tó sọ̀rọ̀ jáde. Tó wọn náà ṣe wọ́n worship èèyàn náà worship Ọlọ́run bá. Allahu Akbar. Worship Ọlọ́run bá. Èèyàn ni wọ́n ń worship Ọlọ́run èèyàn ni wọ́n ń sìn wọn sọ Ọlọ́run Allahu Akbar bẹ́ẹ̀ ni. Wọ́n ní ẹ máa gbọ́rọ̀ ń ta ẹ máa tún máa bá lórí platform ọ̀sán tó sílẹ̀ mẹ́ta kó báyìí. Ọlọ́run ṣàánú wa apáyáyá àwọn afá àdìlẹ̀ mi ní ara wọn náà ṣe ara wọn nìkan ló ń ṣe ọkàn òyìn lọ́nà wọ́n ṣe àwọn èèyàn lọ́nà ní ló ń gbà kan àwọn náà fi sọ̀rọ̀ jáde
tó wà nù Kùránì gangan tó wà nù Kùránì wọ́n tẹ̀ ń kà ó mọ́ o. bẹ́ẹ̀ ni wàlá tẹ́kífù mọ́lẹ́ sàlákà bí ílímù tọ́lá sọ pé ohun tẹ́ ẹ bá mọ̀ nípa ẹ má dá sí i. àwọn lórí burúkú oníkùránì ò ní jèrè ó dẹ̀ ń sọ jáde lẹ́nu ẹ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó defend níta pẹ̀lú àwọn àfa yẹn wípé ó mọ̀ nípa ẹ̀ ó dẹ̀ pé láàfọ̀ dẹ̀ pé oníkùránì Múrí Bàrígà ṣé òun gbọ́ ọmọ yín o gbọ́ ọ̀kọ̀ tó ọmọ yín sọ Múrí. àbáyọ ẹ jẹ́ kí n délẹ̀ Ọlọ́run ṣàánú wa. àmì bàbá wa. ó yà mí lẹ́nu mi ò bílẹ̀ pé oníkùránì lè máa bẹ̀rẹ̀ tó máa sọ̀rọ̀ jáde ní síta àtẹ̀ mo tó ń bẹ́bẹ̀ mi ò bílẹ̀ pé ó máa bẹ́ẹ̀ o ló ń bẹ́yìn tó bá padà tó sọ̀rọ̀ jáde ẹni pé èèyàn náà ń sìn wọn ò sí lọ́hùn wọ́n bẹ̀rù Ọlọ́run bá o wọ́n dẹ̀ bẹ̀rù àtibọ̀tán o abáyá ọ̀rọ̀ mi ò dìbà yẹn lọ jàre ẹni wọ́n. ok ẹ ṣeun bàbá wa kọ́lọ́ wa bá wa dúró tì yín a fẹ́ gbàjú kọ́ọ̀lù kan lọ ó dà pé kọ́ọ̀lù mi náà tuntun wọlé ṣé ń gbọ́ oníkùránì wa yí ẹ lóde òun ló ń sọ fún ẹ pé ìwọ tó dẹ̀ mọ̀ náà lùkùránì pé tálùkùránì sọ wípé òun tẹ̀ bá mọ̀ nípa ẹ má dúró lé lórí ọlọ́run tún ní ìjà òkun fásitì bí nọ́mbà yín fátà bá yànú tó bá gbọ́dọ̀ bu wá bá yín àlùkùránì ní fátà bá yànú ẹ ṣe investigation lórí ẹ oníkùránì tó pèrè láàfà wá yí ẹ lóde ìwọ náà ló ń sọ pẹ̀lú ẹnu ẹ jáde. ẹ pé bàbá wa kan tún pè é gé. Wa alaikum salam ẹ ká sá o. àwa nìyẹn o. ok à ń gbọ́ yín sà. bẹ́ẹ̀ ni. Nígbà bàbá yẹn ti rí wọn tọ́ ni. Oníkẹ́ àá nì. Bẹ́ẹ̀ lọ́wọ́ Ọlọ́run máa ń. Bẹ́ẹ̀ lọ́wọ́ máa ń. Bàbá mi, bẹ́ẹ̀ gbọ́. Àgbọ̀ yé. Nígbà bàbá mi. Mo ń gbọ́ yín. Gbogbo ayé ń gbọ́ yín. Bẹ́ẹ̀ lọ́wọ́ bá. Ọ̀rọ̀ ìgbà yìí lọ. Ẹ ṣeun gan o. Ẹ ṣeun oníkùránì wa yí ẹ lóde ṣó ti rí báyìí èèyàn lẹ ń sìn ẹ sìn lọ́hùn torí nǹkan tẹ́ fẹ́ jẹ ẹ sìn lọ́hùn ẹ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run torí nǹkan tẹ́ fẹ́ jẹ oníkùránì ṣé 20,000 tí bàbá Bàrígà tó fẹ́ fún ẹ ló ń mú ẹ ló fi ń ba ayé ara ẹ jẹ́ àbí 10,000 tí bàbá Bàrígà fẹ́ fún ẹ ṣé 5,000 tó kọlọ ọmọ fẹ́ fún ẹ ṣóun ló fẹ́ fi ba ayé rẹ jẹ́ ẹ àbí 2,000 tí láyé sùlá ti fẹ́ fún ẹ ṣóun ló fẹ́ yú ẹ tó bá fún ẹ 2,000 ò ní nà tọ́ mọ́ àbí ò ní kú mọ́ sóní Kùránì ò ní kú mọ́ ò ní pàdé Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run gidi ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run o oníkùránì olórí burúkú ẹ̀dá wọ́n rò pé bóyá àwọn lè rí fóònù sàṣì wọ́n bí yín re kọ́ọ̀lù kan tún wọlé ẹ kí n gbé last call yìí mi ò fẹ́ gbé kọ́ọ̀lù ju mẹ́ta náà lọ. ẹ jẹ́ n gbé last call yìí last call náà lélẹ̀. Aleykum salam bàbá wa o. Bàbá yàyà. Náà. Ẹ kú ètò. Ẹ wá nìyẹn. Ẹ kú sí Ọlọ́run ọba.
àwa nìyẹn sá o. oníkùránì àti àbábàríkà àbá olórí burúkú ni wọ́n. gbájú ìkọ́nà ní gbogbo o. àbáyá wọ́n ti máa wòyàn sí lọ gan-an. wọ́n ti máa wòyàn sí lọ gan-an. òwúrọ̀ ìsọjẹ́ wọn bí ìsọjẹ́ àwọn tó lọ ń bá wọn. bí ìsọjẹ́ àwọn tó lọ ń bá wọn. ṣé ń gbọ́. ẹ̀jẹ̀ tó àbábàríkà ọmọ òun mọ́tò ó ṣe pé sí pé iṣẹ́ ọwọ́ ẹ̀ ló fi ra mọ́tò. wọ́n fún mọ́tò ó ṣe pé sí iṣẹ́ ọwọ́ ẹ̀ ló fún mọ́tò. Baba Nígà ṣépè sí pé wọ́n fún ẹ mọ́tò fi gbèsè ayé ẹ òun ló ń tàkù ẹ yẹn o fi gbèsè ayé ẹ búra sí pé wọ́n fún ẹ mọ́tò. wèrè oníkùránì náà ìyẹn náà ó bá wọn dúpẹ́ tẹ́lẹ̀ ìkọ́ náà jọ gbogbo wọn àbí ọjọ́ ṣe gbájú ẹ̀ ni. òun náà wá ń gbowó pẹ́ 2,000 5,000 ló wá ń jọ lójú elébi. èyí tó ń parọ́ pé òun mọ kankan òun mọ kọ́ńtà òun mọ gbá òun mọ àwo irọ́ ló ń pa. ìdẹ́mu kan sọ bẹ́ẹ̀ ni àbádà yìí kó má fún ọ lọ́dẹ̀ sọ yìí torí pé lórí burúkú ni wọ́n. ẹ gbọ́. àgbọ́yé. àbádà yìí kọ́ fọ́ wọ́n wà kẹ́fù pẹ̀lú wọn o. wọ́n wà kẹ́fù pẹ̀lú wọn. ẹ gbọ́ òkè sàlámù alaykum. wọ́n ẹ̀ sùlámù barakatu. ẹ ṣeun bàbá wa dúpẹ́ fún yín gan ọlọ́run bá dúró tì yín o ṣẹ́yìn náà gbọ́ orí burúkú kọ́nà ní gbogbo yín sàwáwú kọ́nà ní gbogbo yín wèrè kọ́nà papọ̀ jọ ní gbogbo yín Baba Bariga ṣé wọn náà ń gbọ́ ẹ̀wọ̀n lọ́mọ ṣé wọn náà gbọ́ nǹkan tí wèrè tẹ́ ń pè wọlé sórí prógámù ẹ gbọ́ nǹkan tó sọ ó ní gbogbo nǹkan tó ń dìfẹ́ǹdì nípa yín olóhùn ò mọ̀ kankan nípa ẹ̀ òun kọ́ ń dìfẹ́ǹdì irọ́ lásán lòun dìfẹ́ǹdì irọ́ lásán mo ní Bariga ṣé o ń gbọ́ oníkọ́ ẹ̀ ní gbogbo ọ̀rọ̀ tó ń dìfẹ́ǹdì nípa ẹ̀ ó ní bàbá ńlá irọ́ lòun dìfẹ́ǹdì òun ò mọ̀ kankan nípa ẹ̀ Lanre ṣé wọn náà gbọ́ Lanre Lukumanu ní Kùránì ó ní bó ṣe lu màmá ní jìbìtì tó ní kí wọ́n wá irú ìkọ́nà ajára wá oúnjẹ kóyí wa nísìpò òótọ́ ni pé wọn ò mọ̀ nípa ẹ̀ pé òun kàn ń dìfẹ́ǹdì irọ́ lásán òun ò mọ̀ nípa ẹ̀ ṣe ti rí báyìí Lukumanu oníkùránì tẹ́ ń pè wọlé sórí prógámù ẹ̀ òun náà ló tún wá ṣe kí ni ló tún wá lọ ń bẹ àfá lẹ́yìn o òun ló tún ń bẹ àfá Sàkítù lẹ́yìn yìí o ní kọ́rọ̀ o kọ́nà fún mi láǹfààní láti lè play ọ́díò yẹn lẹ́ẹ̀kan sí kí tó lọ wọ́n rò pé bóyá àwọn lè sà sí mi wọ́n bìyìn rè máa play ẹ̀ abẹ́ ya wèrè máa play ẹ̀ jáde ẹ jẹ́ ń try ẹ̀ bí àwọn lè rí play lẹ́ẹ̀kan sí torí mi ò mọ̀ kan tó ń ṣe fóònù yìí. tọ́ Ọlọ́run á ṣàánú gbogbo wa Ọlọ́run á dúró tì wá àtèmi àti àní sì jẹ àní sì mú o àtèmi àti àní báwọn lórí burúkú dòwò pọ̀ Ọlọ́run má jà báwọn ẹni òfò ẹni àdánù a bẹ̀ Ọlọ́run má jà báwọn dòwò pọ̀ o àwọn tó máa kó ní burúkú tí wọ́n ràn wá Ọlọ́run a bẹ̀ ọ́ má jà báwọn dòwò pọ̀ irú àwọn oníkùránì irú àwọn múrí Bariga irú gbogbo wọn káàkiri bẹ́ẹ̀ yẹn tí wọ́n ti ya wèrè a bẹ̀ Ọlọ́run má jà báwọn dòwò pọ̀ o má jà báwọn dòwò pọ̀ la ilaha illallah ala Muhammad rasulullah
wala Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Inshallah tó bá ti dijọ́ mi ẹ máa retí part 2 kí ni mo sọ ẹ máa retí part 2 Ọlọ́run á dúró tì wá. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.